Mo kí yín o ìyá mi ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o láṣẹ Èdùà. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ikú báyìí kò ní wá gbéṣe o. Ibo là ń bá orílẹ̀-èdè yìí lọ báyìí? Now, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn agbésùmọ̀mí tún ti ṣiṣẹ́ wọn? Bẹ́ẹ̀ ni àwọn agbésùmọ̀mí ti wọ barracks lọ́wọ́, ti wọ àárín àwọn ológun Nàìjíríà lọ báyìí. Tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣe àwọn sójà yìí lọ́ṣẹ́ gidi gan. Bẹ́ẹ̀ ni o, torí agbésùmọ̀mí ó ti di agbésùmọ̀mí àti àwọn Nàìjíríà sójà. Agbésùmọ̀mí ti di ohun tó ń láǹfààní àti gbẹ̀mí sójà bó ṣe wù wọ́n. Kódà sójà náà dẹ̀ rí pé òun náà tún gbẹ̀mí ará ìlú. Ṣé ẹ ti rí pé ó ti wá dogun báyìí? Ṣé ẹ rí pé kíní ti kúrò lójú lásán? Ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun kí àwọn agbésùmọ̀mí dẹ̀ wọnú barracks, kí wọ́n wọ cantonment àwọn army lọ, kọ́ dẹ̀ rí pé àwọn dẹ̀ jẹ wọ́n. Wọ́n dẹ̀ rí pé àwọn wipe a lot of souls. Ẹ̀yin náà wá wò ó, wọ́n wá mú ẹ̀mí àwọn àlọ́ wá ti pí láì ṣe iná àbẹ́là, láì ṣe mosquito. Ẹ̀mí èèyàn la pé ẹ wo bó ṣe wá mú pí. Àwọn arábí yóò láàánú o. Wọ́n ò láàánú o. Wọ́n tún wọ agbègbè àwọn sójà lọ débi wípé wọ́n wá fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣòfò lára wọn. Kí ló dé? Wọ́n dẹ̀ lọ bá àwọn sójà níbi tí wọ́n gọ sí. Wọ́n dẹ̀ rí pé àwọn pa wọ́n gan lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé nígbà tá a ti sọ pé àwọn sójà ló ń dáàbò bo gbogbo ẹnubodè tó ti wá wulẹ̀ wọnú sójà báyìí, ẹ jọ ṣé ẹ̀mí àwọn ará ìlú gan ṣó dè mọ́ báyìí? Èmi ò rò bẹ́ẹ̀ mi àwọn ará ìlú dé o pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wá mọ pábánbárí bẹ́ẹ̀ tó fi wọlé inú àárín àwọn sójà tí wọ́n dẹ̀ pa wọ́n. Ọlọ́run, àánú á ṣe yín. Ẹ wo bí wọ́n ṣe pa àwọn èèyàn láì ṣe pé wọ́n ń pa mosquito, láì ṣe pé èèyàn pẹ̀fọn. Ẹ ṣàánú ajé, kí ló dé? Ẹ̀wọ̀n ìran tẹ́ ẹ pa yìí náà, òbí kan ló bí àwọn náà. Kódà ọkọ ẹlòmíì ń bẹ nínú wọn tí wọ́n pa tó ti nírètí tíyàwó ti ní ọkọ mi wà embarrassed, ọkọ mi ti ṣiṣẹ́ lọ, Ọlọ́run ló máa kó yọ, láì mọ̀ pé àwọn Fúlàní ti fẹ̀mí ẹ̀ ṣòfò. Ẹ wá mọ pábánbárí bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrin ọdún January, which is on the 4th. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ pé a ò rí káàkiri. Ohun ìtìjú kọ́ leléyìí bí. Now, ṣé mọ àwọn tó tún wá nípò wá ródọ́ eléyìí? Ọláwọn ISWAP. Ọláwọn ISWAP làwọn eléyìí tó tún wá ṣiṣẹ́ eléyìí ní báràkì àwọn sójà. Ọlọ́run ọba o. Àwọn làwọn wá ṣiṣẹ́. Ẹ tí wàá mọ tó fọ́nì jù. Wọ́n ní àwọn ní ọmọ ṣàjẹ́ má ṣẹ́. Wọ́n ṣe níṣe pé àwọn ní ọmọ awíkoko lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ yóò ṣe. Ohun ìtìjú lélẹ̀. Torí lẹ́yìn pé bóyá àwọn pépà ò gbé, àwọn níṣkíní ò gbé jáde, ṣé mọ̀ pé àwọn tó ṣiṣẹ́ yìí àwọn gan ni wọ́n dìídì gbé jáde. Kẹ́ ẹ lè mọ̀ pé àìtẹ́yìn kálà dọwọ́ bò jẹ. Àwọn fúnra wọn ló dìídì gbé jáde pé tẹ́ bá ti sọ pé ò ní gbé fún wa, àwa náà dẹ̀ gbé nǹkan wa. Àwọn fúnra wọn ló post pictures àwọn táwọn pa. Pábánbárí bẹ́ẹ̀ wọ́n tún ṣe fídíò ẹ̀. Wọ́n tún ṣe fídíò báwọn ṣe pa àwọn sójà yìí. Wọ́n ti release fídíò yẹn káàkiri gan tó jẹ́ pé kò lóǹkà tí wọ́n ti release bẹ́ẹ̀ lọ. Àfi kí Ọlọ́run ọba kó ṣàánú wa o. Àfi kí Ọlọ́run ọba kó gbà wá ni. Nítorí àwọn ará bíi ẹ wo, a ní láti fi orílẹ̀-èdè yìí sílẹ̀. Èyí tí a ṣẹrú orílẹ̀-èdè yìí ti tó gẹ́. Bẹ́ẹ̀ ni débi pé ìgbà tó máa kógun wọlé, tó máa kó ìjà wọlé, wọ́n ní
ó ṣe kò ṣe, ó kéré kò kéré, ìjà yìí wọ odidi wákàtí méjì tí wọ́n fi kojú àwọn sójà yìí. Ó wọ odidi wákàtí méjì. Nígbà tí wọ́n ti wọ barracks, tó ti wọ sójà base, tó dẹ̀ ti ṣiṣẹ́, tó ti pa àwọn sójà fún complete 2 hours. Ẹ̀mí àwọn aráàlú òde nìyẹn o. Tó bá gàgà wọ àdúgbò kan lásán, àfàìmọ̀ kan má jẹ́ ẹ̀rùn pátápátá tí ẹyẹ kò ní fọhùn bẹ́ẹ̀ mọ́. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ jẹ́ á ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Ẹ jẹ́ á gbọ́n táwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni ní orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ni the only solution to this country calling Nigeria is Yorùbá nation. Bẹ́ẹ̀ ni àbẹ́yìn náà rí. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí wọ́n fi ṣòfò. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí wọ́n fi ṣòfò. Ẹ wo Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Àfi kí Olúwa gbà wá lọ́wọ́ àwọn aráabí lọ́wọ́ àwọn aráabí nítorí wípé èyí tí wọ́n ṣe yìí wọn ò láàánú ni. Kí ni chief of army staff ń wò tó fi ń ṣẹlẹ̀? Ó yẹ kán ti máa láti gbogbo wọn ní àìgbàdé ìgbà kí irú ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀. Ẹ wo Yorùbá nation la fẹ́ o. Yorùbá tó sọ pé o ò lè gbọ́n tó ẹni tó ń ṣọ́ ẹ. Ṣé rò bọ́ parọ́ ni? Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ọ̀kan ló jẹ́ kó yé wa pé ìṣẹ̀lẹ̀ yìí ṣà ń yí sí ní ojoojúmọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn dẹ̀ kọ̀ láti pín orílẹ̀‐èdè. Ṣé bá a ṣe máa bá lọ lé? Ṣebí àwọn ni wọ́n dá wọn sílẹ̀ pé wọ́n ti di àtúnbí. Ó tọrọ. Ṣé mọ̀ pé tẹ́ bá gbàgbé ìgbà kan ló pariwo pé wọ́n ti dá wọn sílẹ̀ pé wọ́n ti di àtúnbí, wọ́n ti ronú pìwàdà. Tó bá di pé wọ́n kó aṣọ sójà, wọ́n kó sí wọn lọ́rùn. Ṣé ká sọ pé wọ́n ti fẹ̀yìn náà gé wọn jẹ ni o? Ṣé rí nǹkan tí mo mọ̀ ni pé Yorùbá nation máa wá sí ìmúṣẹ. Yorùbá nation máa wá sí ìmúṣẹ. Òmìnira ilẹ̀ Yorùbá ó máa dúró. Ẹ wo ẹ̀yin àmọ́ bàbá mi, bá mi share. Ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. A ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ ṣú àtẹ́lẹsẹ̀ àti máa bẹ̀ nà. Gbogbo ẹni tó bá máa lá òní dé, òun máa lá òní dé bá. La fi ń jẹ́ kó yé yín pé God bless Yorùbá nation. Ó dàbọ̀.